أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. àlàáfíà Ọlọ́run tí ò ní lópin, oore rẹ̀ tí ò ní tán kó bá gbogbo ẹ̀yin mùsùlùmí, kó bá gbogbo ẹ̀yin mùsùlùmá lóbìnrin. Jímọ̀ tá ń kí lénìí Ọlọ́run má fi ṣàkímọ̀ jímọ̀ wa, ká kí lọ́pọ̀lọpọ̀ nínú Islam, nínú fọkànbalẹ̀, nínú àlàáfíà. Ẹ jẹ́ á padà sẹ́yìn wò, ká lọ kọ́ bá ti tẹ̀síwájú. Ẹ jẹ́ á lọ nótàn, ká lọ mú làákàyè, ká mú ìbọ̀ ń bẹ̀, ká mú àlékún ọ̀làjú ń bẹ̀, ká wá má lékún ìmánì bọ̀ wá. Ìlú Maldives là ń lọ, ìlú tó gbajúmọ̀, tọ́pọ̀lọpọ̀ tọ́rìstì ayé fẹ́ débẹ̀. Tí wọ́n náà ti rí picture bẹ̀ rí, ṣé o ti rí fídíò bẹ̀ rí, yọ́ mọ̀ ṣe wọ́n náà bí kò lọ ṣọlúdé ń bẹ̀. Ìlú Maldives, ìlú tọ́lọ́run fún ní weather tó dáa, ìlú tó mọ jáńjálá, tó fọkànbalẹ̀, island tí ń bẹ nínú odò, tọ́lọ́run ní ó rẹwà, tí Lárúbáwá pè ní Dhibatul Mahal, orúkọ táwọn ń pè láti dáadáa wá nù, Dhibatul Mahal. Kó tó wá di pé pronunciation yí orúkọ padà, Dhibatul Mahal ó di Mahalu Dhiba, Mahalu Dhiba, Mahalu Dhiba, Maldives ó padà di Maldives. Bó ni mẹ́sẹ̀jì Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n tilẹ̀kùn rẹ̀ ń pé kókó mọ́ra yé inú ọkàn tiẹ̀, bó ló ṣe gun orí odò, bó ló ṣe dé Maldives. Wọ́n yìí ṣe Lárúbáwá Maldives, dèní tí ń sọ̀rọ̀ yìí tó bá débẹ̀ tó bá sọ Lárúbáwá wọn gbọ́n tó ń sọ. Bó wá ní àti bí almost 1000 years ago, almost 1000 years ago, tàbá ní kọ́ mọ Yorùbá pìtàn Yorùbá ní ilẹ̀ Yorùbá 1000 years ago, wọ́n kálukú ọmọ wí, àjàntí ilé kálukú ọmọ sọ ìtàn Yorùbá fún rẹ̀. Islam ti penetrate dé Maldives, ó ti gorí odò débẹ̀ láti almost 1000 years ago. Bó ló ṣe débẹ̀? Ẹjẹ́ amúlàká ìkàmọ́gbọ́n ń bẹ̀. Kí làwọn náà ń ṣe bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ṣé ìṣerú táwọn bàbá tiwa náà ń ṣe nílẹ̀ Yorùbá bọ̀ tẹ́lẹ̀ làwọn náà ń ṣe? Kí ló ṣe tán ju ìṣẹ̀ṣe lẹ̀? Kí ló tí wọ́n ju àṣà lẹ̀ tí wọ́n mọ̀ pé ìṣẹ̀ṣe làgbà? Kí ló ṣe tí Amẹ́ríkà gan ju ìṣẹ̀ṣe lẹ̀? Àwọn náà ti fìgbà kan jẹ́ pagans rí. Kí ló ṣe táwọn ìbò Yúróòpù, ẹ̀sìn wo wọ́n ń ṣe gbogbo Yúróòpù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Christianity tó débẹ̀? Gbogbo wọn sọ ìṣẹ̀ṣe lẹ̀, wọ́n tẹ̀síwájú ni wọ́n fi ń bẹ wájú dè ní ilé ni. Èyí ṣe tí àwa ńlá gidi tọmọ Yorùbá ṣà ń pé náà ìṣẹ̀ṣe làgbà, ìní gba ẹ̀sìn funfun. Àwọn funfun gan ju ìtàn ṣe bọ̀ tẹ́lẹ̀ nígbà tán rí ìtò lóore jùlọ. Ọ̀tọ̀ ní tí kálukú ń ṣe, ọ̀tọ̀ ní tí Lárúbáwá gan ń ṣe. Òòṣà làwọn náà ń sìn, ẹbọ wọn ń ṣe. Kò sẹ́ni tọmọ Ọlọ́run nínú gbogbo wọn tẹ́lẹ̀. Maldives, òun náà yàtọ̀ sí gbogbo ìlú o. Òòṣà làwọn náà ń sìn bọ̀ tẹ́lẹ̀. Òpìtàn tó pìtàn fún wa ní Ibn Battuta, ìkan nínú àwọn àgbà òpìtàn ayé Lárúbáwá ni, ọmọ Tunisia ni. Àmúlámìláka nínú kápìtàn. Kí ló fà? 30 years. Àwọn kan ní jù bẹ́ẹ̀ lọ ń pé bí 40 years ló fi rìn káàkiri, ní tọ̀ káàkiri ayé. Kọ̀ọ̀kan mọ́ rìn kí bí ìje bẹ́ẹ̀ o. Ó mú gègé, ó mú kálámù láti máa kọ gbogbo ojú rẹ̀ bá rí ní ìletò sí ìletò, ìlú sí ìlú, orílẹ̀-èdè sí orílẹ̀-èdè. Yóò ju ìlú náà, kí lòun bá pàdé ń bẹ̀, bó ni àṣà wọn ṣe rí, jíjẹ múmu wọn bó ló ṣe rí, yóò sọ ohun tó ṣe pàtàkì jù nínú tóun bá pàdé nílùú kọ̀ọ̀kan, ó dọkumẹ́ǹtì ẹ̀ kalẹ̀. Wọn yé celebrate Ibn Battuta ní West dè ní ilé ní gbogbo òpìtàn ayé. Tó bá kàtàn ó gbúrò ẹni tán pè ní Ibn Battuta, ó dẹ̀ ní láti lọ kà nínú àwọn literature rẹ̀. Òun ló wá kọ tírà ó pè ní Tuhfatun Nadhar fi Ghara'ibil Amsari wa Ajaibil Asfar. Kí làwọn ojú rí nígbà tí mo káàkiri, àwọn mèremère tó yẹ kí wọ́n náà mọ̀, summarize ẹ̀. Ìgbà tó kọ tírà rẹ̀ gùn, àwọn èèyàn ya ń pe tírà rẹ̀ ní Rihlatu Ibn Battuta, ìrìnàjò Ibn Battuta. Níbẹ̀ ló ti pìtàn Maldives, ìlú ta ní Islam ti débẹ̀ almost 1000 years ago. Nígbà òun débẹ̀, òun ti ń sọ̀rọ̀ yìí tó pìtàn yìí, òun náà ti ṣẹ̀mí ní almost 800 years ago, ìyẹn Ibn Battuta yìí. So tí ń túmọ̀ sí pé Islam dé Maldives almost 200 years after lòun náà débẹ̀. So ó sì borí pa ìtàn bó ní Islam ṣe délẹ̀ yìí.
nígbà tó wá pìtàn jíjẹ múmu wọn àtàwọn àṣà wọn ìṣesí wọn dúdú ń tọ́jọ́jú ń bẹ̀ ó wá sọ̀rọ̀ débi pé ìgbà tó wọn tiẹ̀ débẹ̀ by the way mùsùlùmí lòun bá dúdú wọn wa haddathani thiqatu min ahliha àwọn tóun lè fọkàn balẹ̀ sí tóun lè kẹfìn ẹrọ sí nínú àwọn aráàlú náà wọ́n bá mi sọ ìtàn kàlfàkìhì Ìsá al-Yamani bí àfáà kan tí ń bẹ ńbẹ̀ tí mo bá pàdé ńbẹ̀ Ìsá ló kọ rẹ̀ ọmọ Yamani lòun náà nípìlẹ̀ wàlfàkìhì al-Muallim Ali àti àfáà kan tán pè ní Muallimu nù Ali ló kọ tòun náà al-Qadi Abdullah wa jama'atun siwahum àtàwọn oríṣiríṣi àwọn èèyàn tó tún yàtọ̀ ìyẹn ni pé ìtàn tí mo gbọ́ ó kọjá àtàn tí ìyẹn lè mọ ronú sí pé àbíyé àbájáǹtì èlé ni àwọn tó pa á fún mi nígbà mo débẹ̀ wọ́n pọ̀ anna hadhihi al-Jazaira kanu kuffaran ń pé orílẹ̀-èdè Maldives yìí náà àtàwọn tó surround wọn tọ́jọ́ ń jẹ́ island ní àbáyé wọn olóòṣà làwọn náà lẹ́bọ olóòṣà ni wọn àwọn náà mọ́lọ́hun oníṣẹ̀ṣe làwọn náà kìí ṣe àwa nìkan lákọ̀ọ́kọ́ jó ń ṣẹ̀ṣe rí táwọn á pé rúnrún ẹ mọ́jà gbẹ̀sìn àjòjì àwọn náà ti jó ń ṣẹ̀ṣe rí gbogbo àwọn tó ń pàṣẹ ayé lénìí wọ́n ti sòòṣà rí kódà ń bẹ nínú wọn tí sì ń ṣe dìsín China sì ń sòòṣà dìsín àwọn tó ń sòòṣà dìsín ń bẹ ní India kanu kuffaran wa kana yadhharu lahum fi kulli shahrin ifritun min al-jinn lóṣooṣù àlìjànnú kan tó burú gidigidi a máa yọ sí wọn yati nahiyat al-bahr a máa yọ sí wọn láti bí ọ̀gangan bí odò Thailand nílùú ta wí náà ka'annahu murakkabun mamlu'un bil qanadil tó bá wá yọ sí wọn ìṣẹ̀dá rẹ̀ bani lẹ́rù tí ní ọ̀dà bó kó gbígbà kó fìtílà sí gbogbo ara rẹ̀ ọ̀tàn náà wa kanat 'adatuhum idha ra'awhu akhadhu jariyatan bikran fazayyanuha wa adkhaluha ila bayt al-asnam àṣà wọn ní pé tán bá ti wá rí wọ́n wá kí làwọn fi tẹ́ lọ́rùn kọ́ mọ́ ṣàwọn léṣe kọ́ mọ́ bá mọ́ pa wọ́n wà mú ọmọbìnrin kan tọ́jọ́ mọ́gé tí ò tí ì mọkùnrin kò gbọ́dọ̀ tí ì mọkùnrin òun ni wọ́n fi ṣe é lálejò wọ́n mọ̀ mú lọ bá wọ́n mú lọ sílé òòṣà wa kana mabniyan ala dhaffatil bahr etí odò sí wọ́n kọ́lé òòṣà wọn sí wọ́n wà mú ọmọbìnrin kékeré àwọn èèyàn mọ̀ ti waste ẹ̀mí lọ gbáà wọ́n ní kíní ọmọbìnrin tí ò bá ti mọkùnrin lálò òun ni ó gbẹ́bọ̀ yìí ẹbọ kàǹkà tí kagún láyà àwọn náà ṣe bẹ́ẹ̀ rí ọlọ́mọ obìnrin tí ò tí mọkùnrin tẹ́nìkan ò tí súnmọ́ rí ni wọ́n fi ṣe é lálejò àlìjànnú yẹn wọ́n á lọ gbé sí wọ́n gbé ọmọbìnrin ní sílé òòṣà tálìjànnú náà bá ti yọ láti tí odò òun náà ti mọ bí òun dájú kọ. wa yatrukunaha hunalika laylatan thumma ya'khuduna 'inda as-sabahi ثم يأتون عند الصباح فيجدونها مفتضة ميتة tán bá wá jí láàárọ̀ wọ́n lọ nú yàrá òòṣà wọ́n bọ ọmọbìnrin níbẹ̀ yóò ti kú àlìjànnú ó ti bá a láṣepọ̀ tó bá sì ti bá a láṣepọ̀ tán yóò gbẹ̀mí ẹ̀ bọ́n ṣe máa wá ṣe lóṣooṣù láti lè tẹ́ àlìjànnú nẹ̀ lọ́rùn ولا يزالون في كل شهر يقترعون بينهم tó bá ti wá dóṣù kọ̀ọ̀kan wọ́n ṣe Qur'an wọ́n mú jẹ ń pé ta ni yóò fọmọ rẹ̀ lẹ̀ lọ́tẹ̀ yìí famana asabatuhu al-Qur'an ẹni tí ìjẹ ní bá ti ṣẹ́mọ́ lọ́wọ́ ata bintahu yóò fọmọ tiẹ̀ lẹ̀ tí ò tí mọkùnrin thumma annahu qadima alayhim maghribiyyun wọ́n wá pa nítàn fún mi pé bọ́n ti ń báyé wọn bọ̀ nìyẹn ìṣẹ̀ṣe tiwọn náà nìyẹn ìlú kọ̀ọ̀kan ló láṣà àṣà tiwọn náà nìyẹn wọ́n ń bá bọ̀ bẹ́ẹ̀ títí tá àfáà kan fi dé bá wọn Maghribiyun ìlú Morocco ní ti ń bọ̀ wá ẹ wo Morocco ẹ wo sí Asia lọ́hùn níbi tí Maldives wà ó jẹ́ náà ó jí kọ́dà èèyàn kọjá lára àdúgbò àwọn Áfíríkà gbogbo àwọn Nàìjíríà yìí kó tó dọ́nà bẹ̀ lọ́hùn òun ló wá ń bá ní àjò business lòun ń bá lọ wọ́n ń pè ní Abul Barakatil Barbari business lọ́lọ́ ṣe lọ́hùn kò ó ṣe wáàsí lọ́ bá lọ kì í sọ̀rọ̀ dáwà àmọ́ wa kana hafizan lil Qur'anil azim àmọ́ àfàtọ́ al-Qur'ani ni fanazala bidari ajuzin minhum bi jaziratil mahal ó wá sọ̀kalẹ̀ sílé ìyá kan ìyá àgbàlagbà ìyá ni ló ṣe lálejò lọ́gbà sílé ní island tán pè ní island mahal yẹn Maldives fadakhala alayha yawman àfà Abul Barakati wá wọlé tọ̀ ìyá yẹn jọ́ kan ìyá àgbàlagbà
wa qad jama'at ahlaha wa hunna yabkina ka'annahunna fi ma'tamin. Ó wá bá gbogbo wọn tán sunkún, àwọn ará ilé rẹ̀ pọ̀ ńbẹ̀, wọ́n sunkún, kí ló ṣẹlẹ̀? Fatafahamahunna an sha'nihinna, wọ́n bi wọ́n kí ló ṣẹlẹ̀, ẹ ṣàlàyé fún mi. Falam yafhamnahu, wọ́n gbọ́ yé nítorí wọ́n gbọ́ Lárúbáwá, òun náà gbédè wọn. Fa'ata tarjumanun fa akhbarahu anna al-ajuza kanat al-qur'atu 'alayha. Ó ń dífọ̀ kan tí mo bá wọn tú èdè nígbà tó ti jẹ́lu táwọn bísínẹ́sì mọ́ ná tàbí láwọn ìgbìfọ̀ tí mo bá wọn tú èdè. Òun ni wọ́n sọ fún wọn pé tó fa ẹkún wọn ní pé ìyá àgbàlagbà yìí tó dé sọ́dọ̀ rẹ̀ tó ṣe ọ́ lálejò dáadáa yìí, òun ní ìjẹ tán mọ́ mu yẹn, òun ló mú. Walaysa laha illa bintun wahida, ọmọbìnrin kan péré sì ló ní láyé. Yaqtuluha al-ifrit, àlìjẹnú tí máa yọ sí wọn lóṣooṣù tí máa bá wọn lóbìnrin sùn, ọmọ ìyá yẹn ni lókàn lóṣù yìí ní ń pa wọn lẹ́kún. Faqala laha abul barakat, àáfà Morocco yẹn wá ń sọ fún wọn pé ana atawajjahu iwadan min bintika bil-layl, tó bá lè yọ̀ǹda fún mi ìyá, ẹ bá ń sọ fún pé tó bá lè yọ̀ǹda fún mi, èmi ò lọ instead di ọmọbìnrin rẹ̀ yẹn kó yọ̀ǹda fún mi, mo fẹ́ meet àlìjẹnú. Wa kana sunatan la lihyata lahu, sáfà àjíṣẹ́ ń sọ̀rọ̀ yìí wọ́n ní apágbọ̀n ni kò nírun gbọ̀n, òun gan fojú jọ obìnrin, ó rọrùn fún láti múra bí obìnrin. Fahtamaluhu tilka al-layla, ló bá dẹ̀ múra bí obìnrin, ó yé òun, ó yé ìyá tó bí obìnrin, wọ́n ṣe láṣìírí, wọ́n á múra fún, wọn tọ́jú ara ẹ̀ bí obìnrin, kára àlú mọ́ bá a mọ̀, kọ́ bá àlú náà mọ́ bá a mọ̀. Wọ́n á gbé wa adkhaluhu ila baytil asnam, wọ́n gbé lọ sílé òòṣà. Wa huwa mutawaddi'un, kó tó paramọ́ ó ti ṣàlù alákalẹ̀. Wa aqama yatlu al-Qur'an, ìgbà tó wọnú ilé òòṣà tán tilẹ̀kùn mọ́ ọmọ bẹ́ẹ̀ tóun náà ń retí àlìjẹnú tí ó dé. Ó wá dìde, sísè ti ha al-Qur'an ń bẹ lágbárí rẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí ní ka Qur'an, ìwọ̀nka. Thumma dhahara lahu al-ifrit, àlìjẹnú tí máa yọ láti inú odò yẹn yọ, tọ́ba yìí sí yóò ti mọ bí wọ́n máa fi nǹkan àlejò òun sí, ọkọ̀ rí sínú ilé òòṣà. Nígbà tó débẹ̀ tó rà àfáà yìí, fadawama tilawata, wọ́n láàfáà yóò fi tìláwà lẹ̀, kò ju tọwọ́ rẹ̀ lẹ̀. Tí wọ́n náà ti ń gbọ́ mùsùlùmí, ṣé mi náà mú làákàyè ń bẹ̀? Nítorí ń tó kí ẹlòmíì ní tó jẹ́ lẹ́bọ lóòṣà tó kì í láyà against ẹ̀sìn náà ni pé ẹ̀ ń wọlé tọ̀ wá bá, ẹ̀ ń pé kó fún yín ní tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Lòun náà fi wò pé tí ń bẹ lọ́wọ́ tí yín bá tó yín ni tó bá tó ṣayé ẹ̀ ní wọlé wá bá wọn. Á já sí pé ẹ̀sìn yín kò rọrọ̀, ẹ̀sìn yín ò tó ṣayé, ẹ̀sìn yín ò gbéni débẹ̀, tó bá ń gbéni débẹ̀ ni tẹ́sí pé ó ti tó yín gbogbo nǹkan pátápátá ní bẹ́ẹ̀ ẹ̀ tún ní mọ́ wọlé tó àwọn wá béèrè nǹkan tẹ́ fi ráyè ṣe. Ní tó jẹ́ lómi ọláyà sẹ́sìn nú wọn nú ọ́, kódà ń bẹ nú wọn tó yẹ pé àwọn òbí tó bí gẹ́ ti ṣe ìsìláàmù rí, ọmọ ọmọọmọ lẹ́lòmí. Ní tó jọ padà sí di ẹran dandan ni pé ó ti ní pé àwọn aláàfáà náà ń wọlé táwọn ń ṣẹ̀ṣẹ̀ lọ yẹṣẹ́ wò lọ́dọ̀ wọn. Àfáà yìí wá ń bẹ, àlìjànnú nídé kò fi ti ń ṣe kalẹ̀. Falamma kana bihaythu yasma'u al-qira'ah, gbàtà àlìjànnú dé tọ́gbọ́ al-Qur'ani tọ́gbọ́ al-Qur'ani ti kìrá tọ́gbọ́ dá aláàmú. Ghasa fil bahr, ó padà sí di odò rẹ̀, wọ́n tó lẹ́gbẹ̀rún Yasin kò lè ṣe nǹkan, oníkùrùsí yóò lè ṣe nǹkan. Ìgbàgbọ́ rẹ̀ ni, wàláhì ìgbàgbọ́ rẹ̀. Àáfàá yọlọ́n fún láṣeyọrí ṣe. Ìtàn yìí gbajúmọ̀ pọ̀ nípa bí Islam ṣe wọ Maldives. Àáfàá tó sì pàtàn yìí, ẹ wo, ó sọ fún wa bóun ti gbọ́ tàn yìí, ó sì gbọ́ lásìkò tí ọ̀rọ̀ tí ì pẹ́ síra wọn. Ó ní àlìjànnú ghasa fil bahr, ó padà sí di odò. Kí ni jẹ́ pé kò ní wọlé? Kí ni jẹ́ pé àlìjànnú ẹ̀mí burúkú kan kó sí yẹn la, àbí ń bá yẹn ṣe ẹ wá ka Kùránì sí kò wá ṣiṣẹ́, ẹ̀yin tẹ́ ka ọ̀yà mọ́, ẹ̀yà ni ẹ̀yìn àtọ́lọ́wọ̀n ọba wò sọ́dọ̀gbà. Nígbà tá ka al-Qur'an, tálìjànnú yìí bínú wọnú odò padà. Wa asbaha al-maghribi wa huwa yatlu ala halihi, àfáà Maghribi, àfáà Morocco yìí kò fi kìrá alẹ̀ tílẹ̀ fi mọ́ ń ka Kùránì lọ nígbà. Faja'at al-ajuzu wa ahluha wa ahlul jazira, ìyá àgbàlagbà ń wá dé, ẹjá lọ wo kí ló ṣẹlẹ̀. Àlejò wa tó lóun fẹ́ ń pé ká mọ́ gbọ́mọ wa sí ilé òòṣà, òun fẹ́ rọ́pò rẹ̀, ẹjá lọ wo ohun tí ó ti ṣẹlẹ̀ sí, lẹ́mìí pé bóyá yóò ti kú. Gbogbo wọn dé, aráàlú náà tẹ̀lé ìyá náà dé, gbogbo wọn dé bẹ́ẹ̀. Liyastakhriju al-bint, ìyá ti mọ tóun gbé síbẹ̀ ń pé kìí ṣe obìnrin.
àfáà kan tó jájòjì ní ọba ń wọbẹ̀ àwọn aráàlú fọkàn sí pé obìnrin ni gbọ́n tí mọ́ ṣe lóṣooṣù lọ gbókù obìnrin jáde náà wọ́n palẹ̀ máa ti ṣe ala adatihim fayahrikuha fawajadul magribi wọ́n palẹ̀ máa ti gbé jáde káwọn dáná sun wọ́n bá ti gbé wọn jáde lókù bẹ́ẹ̀ wọ́n dáná sun wọn ni fawajadul magribiya nígbà wọ́n débẹ̀ wọ́n ará àfà ará Morocco ọkùnrin ni obìnrin la gbé wọ bí lálẹ́ àná ọkùnrin la bá ń bẹ̀ àjòjì yìí àlejò yìí wọ́n ní yẹtìlù nka Qur'ani famọ́dọ̀ ila malikihim ni wọ́n bá sáré lọ bọ́ bá wọn wàkánà yusamma shanuraza wọ́n ló kọ́ tán pọ̀ bá wọn jọ́nà ní shanuraza wa alamuhu bi khabarihi wọ́n wá júwe tó ṣẹlẹ̀ fọba ọba ojú wa mọ̀ rí mọ̀ àlìjẹ̀nú tí mọ̀ yọ tí mọ̀ pa wá àjòjì kanú àwọn àjòjì tó wá tajà ńlẹ̀ yìí tó wá ṣòwò òun mọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ obìnrin làwárò pa gbé síbẹ̀ òun lọ́wọ́ bẹ́ẹ̀ níta ń ka kìnnìkan kìnnì ọ̀hún la bá ti ń kàdì sí a sì bá a lókù àlìjẹ̀nú ọ̀pá fàájìbá minhu ó yọba lẹ́nu wa arada al-maghribi alayhi al-islam àfà Morocco ní arákùnrin tó wá tajà ó wá sọ fọba pé ọba ẹ̀sìn mi rèé islam ní jẹ́ irú ẹ̀sìn wo nu ojú ẹ̀ fún ó ní ilẹ̀ ìbá mọ̀ ṣe ẹ má jẹ́ ká àlìjẹ̀nú wọn mọ̀ gbá yín mọ́ àwọn àlìjẹ̀nú ń gbá yín náà fi ń sọ fún yín pé àwọn lórí ṣàdá àlìjẹ̀nú ní yọ yín lẹ́nu tẹ́ ẹ bá ṣe rí ọmọ ènìyàn tó bá gọ̀ tó bá kọjú sí tí àánú yàrá rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé tó díjú mọ́ rí tó ń pè àlìjẹ̀nú kan lè mọ̀ dún níbẹ̀ lọ́ba mọ̀ rí pé mò ń pè ń dáhùn àló ń jẹ́ ní dẹlòmíì láàmú tí ò fi mọ̀ tí ń ṣe mọ́ àní ń jẹ́ sẹ́ ẹ mọ́ sọ fún wa ká mọ́ sìn mọ́ àló ń jẹ́ ó confam àlìjẹ̀nú tó bá ti rí ohun pé òtútù yóò mọ̀ dọ́là mọ́ ni tó bá kọjú sí igi tó bá ń pè àlìjẹ̀nú kan kọjá lásìkò tó kàn ọmọ tútù wo leléyìí yóò kó sínú igi yóò mọ̀ dún yóò ní ogbóúnjẹ wá fóun lọ́ba mọ̀ gbé ẹbọ kàǹkà tí kagún láyà lọ́mọ gbé lọ fún lóru ń gbà ọ ni yóò máa wá gbóúnjẹ ọ̀sán lọ́wọ́ rẹ yóò máa gba tàárọ̀ yóò gbà lọ́wọ́ ọmọ rẹ so àwọn yahoo nínú àlìjẹ̀nú náà ń bẹ àwọn scammers gidi irú rẹ̀ ní ìfìrìtù tí ń yọjú sí wọn lóṣooṣù yìí tóun náà ti mọ̀ pé oṣooṣù olóbìnrin kan tó wọn lọ bá sùn ní áìláńdì wọn láǹfààní wá polówó ìsìláàmù sọba pé ọba ẹ bá mọ̀ ṣe léyìí mọ́ ẹ̀sìn lọ́wọ́n ọba tó ṣẹ̀dá àlìjẹ̀nú tó ṣẹ̀dá ènìyàn ẹ lóore lọ́dọ̀ Ọlọ́run gan jà àlìjẹ̀nú tẹ̀ ń pè yìí lọ waraghabahu fi faqala lahu ọba ní ọ̀dà kò burú aqim indana ila shahr al-akhar aqim indana ila shahr al-akhar dúró lọ́dọ̀ wa faramọ́ wa nù ìlú yìí tí ó fi doṣù tí ó tún tẹ̀lé afẹ́ mọ̀ sẹ́sìn tó gbé dání ìṣòtítọ́ ni àbí bóyá by chance lélẹ́yìí fi ṣẹlẹ̀ já túrí oṣooṣù ní máa yọ sí wa já ohun tí ó ṣẹlẹ̀ lóṣù tí ń bọ̀ fàáyín fàáltà tó bá lè ṣe bẹ́ẹ̀ kàfẹ́ ìlè kàbó ti ṣe lọ́tẹ̀ yìí àwọn nàìjà ó tàbí nàìjà ìfìrìtì tó tún bọ́ lọ́wọ́ èṣù yẹn tó bá tún yọjú àwọn islam máa gbẹ̀sìn rẹ̀ nígbà islam faqama indahum ará Morocco yẹn wá ń kí ó dá yín dúró lóṣù tí ń bọ̀ àmọ́ o wa sharaha Allahu sadra al-malik lil-islam fa aslama qabla tamami ash-shahr kódò oṣù tí ń bọ̀ ni ò tí pé tó bá ronú sí ọba padà gba ìsìláàmù gan kóṣù òun tó parí àmọ́ wa aslama ahluhu wa auladuhu wa ahlu dawlatihi Ibn Battuta ní bọ́bá ti wá gba ìsìláàmù ṣe ń páyé jọ̀wọ̀n ẹ̀sìn ọba náà dúdú olúdọ̀dọ̀ mọ́ sí iná làwọn ọmọ bá àwọn náà gba ìsìláàmù gbogbo ẹbí ọba gba ìsìláàmù gbogbo ará ìlú bá gba ìsìláàmù gbogbo ará Maldives mọ́ ṣe di mùsùlùmí dè ní eléyìí tá à ń sọ̀rọ̀ by constitution mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́ tó bá jẹ́ ọmọ ìlú wọn pé o hold the passport to Maldives o mùsùlùmí ni ó by default 100% Muslims kódà àwọn ilẹ̀ lárúbáwá tẹ̀ ń tọ́ka sí wọn ọ̀pọ̀lọpọ̀ ohun is 100% Muslims Iraq is 100% Muslim Syria is 100% Muslims àwọn èyí tí ń ṣe Islam bọ̀ kó tó kan gbogbo wa yìí lágbàáyé. ثم حمل المغربي لما دخل الشهر حمل المغربي لما دخل الشهر إلى بيت الأصنام ìgbà tó ṣù kejì ó wà tí ó parí àsìkò tí èṣù tún máa yọ sí wọn àlìjẹ̀nú ńláńlá wọn ìgbà tí ó tún yọ sí wọn wọn bá tún nítọ̀ ọ̀yá ó tún wọlé òṣà ó tí gbogbo ti wọ́n ń jò ní ìjà tó ohun tí ó ṣẹlẹ̀ àmọ́ nígbà tí ó wọbẹ̀ bí tí wọbẹ̀ ó ka alukurani wàlámíyá tìlọ̀ ìfìrí àlìjẹ̀nú ti máa yọ yẹn ọ̀yọ́ ó ti rí i pé ọjà ti cast àbí wò lẹ́ ti máa dáṣà business ti burst níbí wọn ti jáun ó tún sì wá bòmíì lọ bóyá lẹ Yorùbá lọ wá ń jọ náà
kí ó dàbí pé àwọn eléyìí sì tutù ń bì ẹja mọ́ mú wọn mógùn táwọn náà fi gbọ́n àwa ti já àwa ti padà wá gbọ́n tàwíìdì ti là wá lójú la ilaha illallah ò ti já mọ́ tí ń ṣẹlẹ̀ àlìjànnú kan mọ́ sàásì kọ̀rọ̀ kan mọ́ dẹ́rù kan bẹ́ẹ̀ nìkan mọ́. wàlámù yá tilẹ̀ ìfìrí ìtùfà jáàlá yẹ tulu hatta sabah àfáà ní ka Kùránì tilẹ̀ fi mọ́ ni èṣù dà àlìjànnú tí máa yọ̀ ní dàkọ̀ yọjú. wàjá as-sultan lọ́ba náà bá dé wọ̀nà súnmọ́ àhù sí wọ́n ti gba ìsìláàmù tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì wá jẹ́ confirmation fún ìsìláàmù wa èrò wá dé lérò fàwàjàdúhù àlàhálì ọba gan ló lídìí wọn wá wọ́n bá àfa àbẹ́ wọn bá abẹ́ ń pín nǹkan kan ṣẹlẹ̀ mìíràn tìláwà tí wọ́n ṣe à ń pín Al-Qur'ani ni fakasarul asnam ìjọ náà wọn wá gbogbo ṣá wọn pátápátá wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣá láàkí àṣẹ nítumọ̀ wàhádàmú baytal asnam ìjọ náà wọn wọlé òṣà àwọn ní Maldives wọlé òṣà wa aslama ahlul jazira gbogbo àwọn tán tí wọ́n ń bẹ láwọn island tó súnmọ́ Maldives ní Islam bá ń káàkiri wa ba'athu ila sa'iril jazairi fa aslama ahluha wa aqama al-maghribi wọ́n àfà ẹ̀ létí lọ́wọ́ afẹ́kọ̀ẹ́kọ̀ ẹ̀sìn yìí òun náà wá jókòó tí wọn indahum mu'azzaman wọn wá ń bá bàrẹ̀ wa tamadhhabu bi madhhabi Malik imam Malik radiyallahu anhu wọn á gba mazhabi imam Malik kan ni wọ́n fi ń ṣẹ̀sìn ní Maldives ń gbà náà ẹ̀kọ́ tá a wá kọ́ náà nù akátakú ti àṣà kò ní jẹ́ àlọ́wájú gbogbo wọn jùlẹ̀ sẹ́yìn ni ẹbọ tá a lè ṣe òòṣà tá a lè ṣe gbogbo àwọn ìlú táwọn wò lókè òun gbogbo wọn ti ṣe é rí ẹ lọ́ọ́ kàtàn wọn ibẹ̀ bímọ tọ́kàwé pé kí wọ́n pìtàn Amẹ́ríkà fún yín ẹni wọ́n pìtàn England fún yín àwọn pagans ni wọ́n lo bẹ̀ náà ṣáájú kó tó di pé wọ́n gba Christianity ẹ wà Amẹ́ríkà bó ti lóhùn ọmọ Ọlọ́run tó nígbà tó fẹ́ gbé owó tí gbogbo ayé ọmọ náà lé wa lọ́wọ́ in God we trust lọ́kọ̀ sí bó ti lóhùn ọmọ Ọlọ́run tó kó kọ Ọlọ́run sí sára owó náà gbogbo àlà ń bá náà o tó bá fẹ́ relevant ní global market lénìí àfi kó fi ti dọ́là ṣe àfi ká fi tọ́lọ́run ṣe láfi lè tẹ̀síwájú tá a bá fẹ́ kí ìmọ́lẹ̀ ọ káàkiri ilẹ̀ Yorùbá gbogbo àwa láàfà tọ́lọ́run ò tó wa ẹ wo Abul Barakat òwò ló bá lọbẹ̀ òun nìkan lọ́lọ́run lòun sábàbí òun nìkan odindi country kan ti gba Islam látara ẹdẹ ní eléyìí tá à ń sọ̀rọ̀ yìí ìmọ́lẹ̀ Islam ọ̀parẹ́ ń bẹ since 1000 years ago Ọlọ́run yìí tá a wí yóò ṣe wá láǹfààní láyé yóò ṣe wá láǹfààní ju al-qiyamah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah.